ibi tá a já sí gan tiẹ̀ ti wá dà báyìí ibi tá a padà wá já sí báyìí wàláì dáadáa náà ṣe ni òtítọ́ ọ̀rọ̀ ti wá dé báyìí gbangba ti dẹkùn kedere ṣetán tó ń bẹ̀ wò ó ti ń bẹ̀ wò òtítọ́ wá ń wo ìwọ àtèmi lójú báyìí àwa náà tẹjú máa wá jọ ń wora wa tẹjú mọ́ra wa ká wora wa re bóyá a máa gbà ó bóyá a ní gbà ó torí ní àsìkò tá a wà yìí ìwọ àtèmi àríbi sásì òtítọ́ yẹn gan-an ó ti wá dé bá gbogbo wa báyìí lórí ọ̀rọ̀ Kwara Ìgbómìnà àwọn fídíò kan tẹ̀ mí lọ́wọ́ òtítọ́ ọ̀rọ̀ ti wá dé tán pátápátá báyìí ká jọ sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ṣe rí gbogbo àwa tó jẹ́ wípé ní tì tó bá ti jó òótọ́ ọ̀rọ̀ ó máa ń kan yín lára ẹ̀ kí fẹ́ gbọ́ ó korò ojú wọ́ lọ má sọ sí mi ó máa banú òun jẹ́ ó máa bà ń lọ́kàn jẹ́ ó rí bí sá sí níbi tọ́rọ̀ dé dúró yìí o lórí ọ̀rọ̀ Kwara Ìgbómìnà àwọn ọmọ Ìgbómìnà gangan fúnra lára wọn ti bọ́ síta o òótọ́ ọ̀rọ̀ jáde ṣé irọ́ ni bàbá wa yìí pa àbí òtítọ́ pọ́nbélé ẹ jẹ́ kémi àti yín ká lọ wo fídíò yẹn ká jọ gbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àfáà àtẹ̀yin tẹ́ jẹ́ pásítọ̀ àtẹ̀yin tẹ́ jẹ́ babaláwo tẹ́nẹ ní nǹkan lọ́wọ́ mo challenge yín lónìí lórí ọ̀rọ̀ ilẹ̀ Ìgbómìnà bóyá kí n fi èdè Ìgbómìnà sọ ká mọ̀ pé mo wà particular about Ìgbómìnà mo challenge yín lónìí wí ẹ má jẹ́ kí dìgbà yóò já bá jẹ́ wí ẹ̀yin àtìyẹn bá ní gbólóhùn asọ̀ nìkan lẹ́mọ̀ mú tíra halẹ̀ mọ́ wí jẹ́wọ́ sí ọwí àfáà ni mo jẹ́ gbogbo ẹ̀yin imam al-ulama warasatul anbiya gbogbo ẹ̀yin jogún ànábì mú idà jagun ó mú ìmánì jagun ó sàn mú agbára capability strength ó mú jagun ìyódé bára lónìí nílẹ̀ Ìgbómìnà kìsẹ́nì yóò wíkẹ́ kódà jáde kódà nìkan kí ìran yín níbọn àmọ́ gbogbo náǹgàlì yẹ níhùn náà gbogbo sánísání yẹ níhùn náà gbogbo ayùdáfì yẹ níhùn náà gbogbo kùndí yẹ níhùn náà ẹ má jẹ́ kí jẹ́ wí ìgbà yẹn bá rí yín fín lóde òun lẹ́ wí ẹ ṣe kò é sàn mọ́ gbọ̀ngbẹ́ lọ́wọ́ yìí ìyá nílò ní kíkálukú dáhùn yóò bá níjọ bọ́lọ̀ ńlẹ̀ ẹ̀bẹ̀ yóò jò àrọ̀ ọ̀rọ̀ dá yìí kì ní dá èèmọ̀ ọ̀rọ̀ lérí ìran àtìláwí yìí ni o bóyá ẹ̀yà bábílà yọ́lọ́ ń lò níjọ́sí ìlẹ̀yìn ní èlò bẹ́ẹ̀ ti máa ń lò ìyé lọ lè máa ṣẹlẹ̀ láàrin yìí ní kàṣà dédé sẹ́yọ láàrin yìí mọ̀ wí kìí sọ̀rọ̀ àwàdà mọ́ bóyá òun ló yẹ kẹ́gbé báyìí torí ẹ mọ̀ ẹ níṣẹ́ rẹ lọ́wọ́ ìyó jẹ́ wí àáfà ẹgbẹ́ yín ìyára tí ẹnìkan èsàn dájó gbogbo ilé èsàn níjó ẹ ní lọ́wọ́ ìmọ̀dé yẹ́ ìlú kó jáde kẹ́múra lè bá ba yín lọ́wọ́ lẹ́sàn yìí ilẹ̀ o pásítọ̀ wòlíì yóò gbóná yóò ń pàṣẹ yàrá ń sán yóò ń jáde yóò ń túdè ìdè yóò dé gbogbo ilẹ̀ Ìgbómìnà yìí níbo lẹ mú mírèkù yín sí gbogbo ẹ̀yin ẹ̀wí ká gbàgbàlà wòlíì ìwò náà bí baba rẹ̀ dáa yé lọ ṣọ́ọ̀ṣì ní baba ńlá lẹ́sàn yìí èwo nínú wòlíì ní ìfijọ́ Sunday dé ẹ jẹ́ ká gba ṣọ́ọ̀ṣì lọ níjọ́ Sunday lókè ọdẹ tó gbogbo yẹ má mú jáde yẹ má mú tú ìdè bọ́mọ àjọ kan bọ́ bá kọ̀ yìí kè bá san tàjà nọ́fìrìn ẹ̀wí wòlíì yé múre emóde yẹ lè mú ìyó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ra báyìí kẹ́múre kí mà jẹ́ wí akànhalẹ̀ kóra ara lásán lérí asán ni ìyóde bá nílẹ̀ Ìgbómìnà yìí ẹ̀yin yẹ ní nǹkan lọ́wọ́ ẹ lè ṣe yàrá ìsàn pààyàn torí wó sẹ̀yìn ó bu yín nìkan ni o ẹ lè ṣe yẹ̀yẹ́ ìyá wèrè Àbújá ló ra o erílẹ̀ kàtàdé máa gbóná lọ́fíìsì torí èmi ni ó rà lé ọdún kèbùn yín lówó òun náà ló padà délé sí ńlẹ̀ yà ní wèrè sí o emóde yóò jẹ́ wí ẹnìkan ìsàyédé gbé àárẹ̀ ìsàn tọ́jú rẹ títí fá ìwé kámẹ́sẹ̀ létọ̀ wí ó ti sẹ̀ràn kan nílé ìran ìyá rẹ̀ àbílẹ̀ bàbá rẹ̀
a lè wí ilé olórogún ló ti jáde. Agbára yẹ ẹ lò, yẹ ẹ mú kòǹbù lò, ìyá ẹ lò, yẹ ẹ mórúkọ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ nìkan lò, ìyá ẹ lò, yẹ ẹ wíkè nídìí ṣé èsà mú mi bó bá ti mú mi ọ̀rọ̀ tán, ìyá ẹ lò, yẹ wí ṣe bí atẹ́gùn èèfẹ́ kan bó bá ti fẹ́ kan ọ̀rọ̀ tán, ẹ bọ́lẹ̀ gbé níṣẹ́ nìkan dàrú ṣèbẹ́ nìkan lẹ́ bẹ èṣù lọ́wọ́ ẹ sí ẹ wí kí èṣù lọ lè ṣe èṣù lọ lè ṣe ó sàn mọ́mọ́ wàrà rẹ pa ṣèbẹ́ yín lẹ́ ṣe gbogbo rú agbára oníbẹ̀ lẹ́ kó sí yóò á ṣẹlẹ̀ nílẹ̀ gómìnà yìí ní ìgbà kan bí ìrìn èèyàn míì bá bímọ ní ìwé wọn gbedele mọ̀lẹ́bí o má tiẹ̀ jẹ́ kí yọjú sílé rárá ẹ̀sán ìjẹ́wọ́ kọ ẹni o wíkẹ̀ síbi yójú yín ètò ẹ̀sán yọ sí i lónìí ẹ̀yin lẹ́ máa yọ sí ni lójú àlá yẹ̀rù ẹ̀bà yẹn yẹn èjì yé mọ̀ bọ́ ọ̀gùn emu adé nílẹ̀ gómìnà lónìí ìyàn yóò ń dàrá láàmú yín emóde yẹ́ ẹ̀ lè yọ sí ọ lójú oorun kájíkẹ̀rú bà wọ́n kámọ̀ wí àníyàn yóò tó yóò sàn tó gbangba sùn lẹ́yìn yóò tó gbèjà nílẹ̀ gómìnà. ní tèmi mo láìkì bí brọ́dà wa ṣe ti ìgbómìnà èdè ìgbómìnà tó ti wọlé tó fi gbé ọ̀rọ̀ yẹn wọlé so wọ́n lè mọ̀ wípé àwa ara wa ti ríra wa àwa ara wa ti ríra wa ológìní ti rọ́mọ ẹkùn àwa ara wa ti ríra wa o kájọ máa ṣeré o kájọ máa ṣeré o kájọ máa ṣeré o àwa ara wa ti ríra wa àwa la lè bára wa sòtítọ́ ọ̀rọ̀ tí ará àta ò lè bá wa sọ torí òkùnkùn ò ní kù kó nínú kó má mọ̀ nú wọ́n mọra wọn wọ́n mọ irú ìwà àti ìṣe tí ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n àlàyé bí bàbá yẹn ṣe ti ìgbómìnà bọ́ tó ṣe àlàyé ó pe àwọn babaláwo oníṣẹ̀ṣe ó pe àwa kìrìsìtẹ́nì aládùúrà àgbàkú aláwẹ̀ tá a fi àwẹ̀ tá a lè mísì àwẹ̀ ó pe àwa mùsùlùmí bí ìgbúdọ̀ parun jẹ ẹ wá wo bó ṣe nà ń bẹ́ẹ̀ ó ní gbogbo àwa oníṣẹ̀ṣe Kwara ìgbómìnà ibo ni gbogbo oògùn yín wà ewé yín dà àìsàn dà egbò dà ṣé wé ò jẹ́ mọ́ ni ṣàìsàn ò jẹ́ mọ́ ni ṣé gbò wà mọ́ ni tí kò ń pa yín àbí ṣé ẹ̀ pọ̀ ní Kwara ìgbómìnà ṣé bóun ló ń bá yín sọ yìí ẹ̀yin tó jẹ́ wípé ọmọ gómìnà tó bá lọ tó gbé nílùú onílùú tó bá di àsìkò bóyá ìgbà ọdún àbí ìkọ̀kọ̀ kọ̀ ní pé kóun nájú wálé kó wá kí yín bẹ́ẹ̀ nítorí kò kí yín mọ́jú sí pajúdé mọ́ lára bó bá ń padà lọ mọ́tò ayé yíbírí sọmọ ṣúgà kò ń ṣe kó sọmọ sọ́ọ̀tì ẹ̀mí á lọ sí. wọ́n ní bo lè wí àtagbára àti egbò yín àti ojú ẹ̀yin tẹ́ mọ́jú má fojú pa mí wọ́n ní bo lè gbé sí tẹ́ ẹ̀ lè fi protect ara yín nígbà tí kú dé. gbogbo ẹ̀yin jáwé wágbò tẹ́ mọ̀ yàn sà sí wọ́n ní ẹ̀yin tó jẹ́ wípé ṣe lẹ máa gbanú ògiri wọlé sọ́dọ̀ wọn tá ẹ máa gbàbẹ̀ jáde wípé mo ní kó fún mi lómi mu kò fún mi lómi mu tí ẹ ti bá ó dẹ̀ máa bá lóòótọ́. wọ́n ní gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ìgbómìnà tó jẹ́ wípé olóyún á lóyún ẹ̀ dé mọ́ nínú ibo lè agbára yẹn wà ẹ má dé oyún mọ́ nínú nísìn ẹ wá fi pàdé kẹ́ fi dẹ́mi ara yín sí. wọ́n ní ẹ̀yin mùsùlùmí onítìrà sọnù ní ìlú Kwara ìgbómìnà tó jẹ́ pé wọ́n ní tíra yín gẹ́gẹ́ bí bàbá ẹ̀ ṣe sọ wọ́n ní wèrè ń lọ sánsan báyìí ni ẹ máa yà wọ́n wèrè ṣeré ni wípé ó sì sọ̀rọ̀ sí mi báwọn ó sì ṣe kinní kan sí mi bẹ́ẹ̀ yẹn kinní kan wàá dẹ̀ rí ẹni yẹn dẹ̀ máa rí lóòótọ́ wọ́n ní tíra ẹ ó máa ń pàdé ara wọn báyìí ni kẹ́ ẹ fi yàyàn wèrè kẹ́ ẹ fi di oyún mọ́yàn nínú kẹ́ ẹ fi bàyé aláyé jẹ́ wọ́n ní gbogbo tíra yẹn ẹ kó jáde nísìnyí kẹ́ wá fi protect ara yín ṣe irọ́ ni òótọ́ ni wọ́n lẹ́yìn kìrìsìtẹ́nì àbẹ́yìn ọmọ ẹgbẹ́ wọn kìrìsìtẹ́nì náà máa ń ṣe tibí wọ́n máa ń ṣe àgàgà àwọn white garment church ẹ má bínú o even Pentecostal àwọn ẹ̀sà kan wà nínú bíbélì nínú ẹsẹ̀ sáàmù wọ́n á fi kà wọ́n á fi gbáǹdì fún gbogbo ẹ̀tẹ́ fi ṣèkà sọ́mọ ẹnì kejì wọ́n ní kẹ́ ẹ kó jáde gbogbo yín oníṣẹ̀ṣe kírísítẹ́nì mùsùlùmí gbogbo yín tẹ́ ẹ fi nǹkan gbára yín tẹ́ ẹ fi ogun tẹ́ ẹ gbógun tira yín tẹ́ ẹ yára yín wèrè tẹ́ ẹ bà ayé ara yín jẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ lò yẹn ẹ wá fi pàdé fúlàní báyìí wọ́n rí yín gbogbo yín yẹn lẹ wá pariwo síta ẹ rájà rà ó ti pa yín yes àánú yín ṣe wá ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ dé
ẹ kó gbogbo àwọn nǹkan burúkú wọ̀nyí jáde kẹ́ fi lọ pàdé àwọn báńdíìtì náà ó ẹ̀yin babaláwo olóńdè dà dára calm down dára wálé olóńdè níwájú AK-47 mi bò kó gbàbẹ̀ ọwọ́ tó máa mú olóńdè tó máa gbé olóńdè sí gan-an àbí olóńdè ìgbàdí gbogbo ẹ̀ àlùwò ṣọkàndé máa rántí àlùwò mọ́ níwájú kìíní táwọn yìí ṣẹ́ráyé wa báyìí gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire tó kù ẹ jẹ́ ká lẹ́rìn látara àwọn ará ìgbómìnà gbogbo ìlú tó kù pátápátá gbogbo stéètì tó mẹ́kì tó mẹ́kì Yorùbá land ẹ tètè bẹ̀rẹ̀ sí ní gbáradì ẹ múra alẹ́ ẹ má jẹ́ ó bá yín jà fún wàhálà ti ṣẹlẹ̀ ojú Yorùbá land máa bọ́ kò wá ní délé tó kó kàn yín tán ní sèké wá máa ṣe fídíò kẹ́ máa sunkún orí burúkú kan kẹ́ máa ẹ̀sẹ̀ sí pé àwọn kan máa wá kọ́kàn sókè fún yín ẹ dìde ní sèké bẹ̀rẹ̀ sí ní wá ọ̀nà tẹ́ máa fi protect ara yín ṣé o ti gbọ́ wípé no government wọ́n ti take over ní Lagos state àbó ògbọ́ ṣe bó gbọ́ sí olórí àwọn àmọ̀tẹ́kùn ní Ọ̀ṣun state ó ti di woro sí woro nìyẹn woro sí woro ọ̀dẹ̀dẹ̀ sọ ọ̀dẹ̀dẹ̀ ó ti di woro sí woro ọ̀dẹ̀dẹ̀ sọ ọ̀dẹ̀dẹ̀ yàrá sí yàrá ibẹ̀ yẹn ní kọ́kọ́ là ń lọ ó ti dójú ẹ̀ báyìí àwa Nigerians in diaspora àníkẹ́yìn Nigeria government kẹ́ máa get ready fún wa yes because tó bá wo gbogbo bó ṣe lọ online ní US ó ṣáà rí i pé wọ́n deport wọn èyí Nigeria government ní kó má kó wọn wá wọ́n dẹ̀ ń kó wọn lọ sí another country tó gbàbọ̀dé ẹ̀ president wọn ní Amẹ́ríkà báyìí ní ìwọ tó o bá wùn ẹ́ láti padà sílé voluntarily àwọn máa fún ìjọba US máa fún ẹ ní $2,500 kó máa mú dání lọ wọ́n á dẹ̀ tó ra tíkẹ́ẹ̀tì fún ẹ. ní Europe ń bí Kẹ́mi Badenoch ti yarí mọ́ everybody ìjọba UK ni wọ́n máa flush gbogbo everybody yìí ó ti di woro sí woro ọ̀dẹ̀dẹ̀ sọ ọ̀dẹ̀dẹ̀ yàrá sí yàrá kí tó gbé fídíò yẹn wọlé fún ẹ. Kẹ́mi Badenoch vows to remove 150,000 migrants annually from the UK. Kẹ́mi Badenoch has promised a US-style immigration crackdown, threatening to deport 150,000 migrants from the UK annually. They don't belong here. They are committing crimes. They are hurting people. I am tired of asking irrelevant questions about where they should go. They will go back to where they come from. She added. Ẹ̀yin tèmi ní ìlú UK ẹ pẹ̀lẹ́ o wọ́n náà ti ń dá àwọn èèyàn padà lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹni tó bá òun ló mọ̀ pẹ̀lẹ́ dára àbí ẹ pẹ̀lẹ́ ẹ̀yin tèmi ní ìlú UK ẹ jẹ́ ká wá jọ wo fídíò yìí. ẹ̀yin olóṣèlú Nàìjíríà kí lẹ ń fira yín pé ẹ fira yín wọ́ lọ́rùn àbí gbogbo ẹ̀yin politician Nàìjíríà ẹ fira yín wọ́ lọ́rùn àbí ẹ rò bí kò sẹ́ni tó lè mú yín mọ́ Amẹ́ríkà ní ká kó lu àwọn àbí gbogbo Europe náà ní ká kó lu àwọn à ń bọ̀ wá bá yín ó kù díẹ̀ ẹ̀yin kò ní lè wò tán táwọn tó wà ní diaspora bá dé tán ẹ ṣáà máa gbàdúrà ẹ máa sọ bọ́ ẹ máa jẹ́ kó ṣe bọ́ ṣe ń ṣe yìí kan lé gbogbo wa wálé bóyá tẹ bá ti mú àwọn tó wà lé lẹ́rú tẹ ti fi wọ́n sóko ẹrú tẹ ti gang chain everybody bóyá ẹ gang chain àwa náà gbogbo àwọn tẹ fi ṣọba lé wa lórí láti mainland títí dé island títí dé wọnú àjà wọnú lẹ́kí tẹnikọ́ máa túlù ṣe wọ́n fowó ní wá lára ni o wọ́n ọ̀pẹ́sì wa ni o gbogbo àwọn tó sọ́dẹ̀ yàn before you see monkey don see you Jagaban bàbá àgbàlagbà gbogbo àwọn tó kówó sí lápò wọ́n fowó ní wá lára ni o wọ́n fowó tírẹ́tì wa ni o wọ́n bí wọ́n dáadáa jù wá lọ o gbogbo àwọn tó ṣe yọ gidi wọ́n nágbára tó wá o wọ́n búlì wa ni o àwọn ọba tó yàn àwọn ọmọ ìgboro tẹ yàn àwọn chairman tẹ yàn àwọn representative tẹ yàn gbogbo wọn kówó désàlẹ̀ o tó bá burú tán ìwọ nìkan ni ó kù tó bá burú tán ìwọ nìkan ló kù ikú ló kù sí tí gbogbo wa ń retí o ikú ló kù táwa ń retí
lẹ́yìn ikú sáré ni àwọn tí ò tó wá ti kú. ó bí ẹni pé à ń láti fún àwọn èèyàn lówó by force kí la fi ṣe yín kí la rà lọ́wọ́ yín for the last 35 years làwa ti ń sá kiri nítorí pé ẹ̀túnlù ṣe kò síná kò sómi kò sóúnjẹ fẹ́ anybody ẹ̀tẹ̀ fífẹ́ ń ṣayé ẹ̀ ṣayọ̀ kò ní da fẹ́ni tí ò ní da fún ikú lèrè ẹ̀ṣẹ̀ gbogbo wa sẹ́ tẹ́ bá jẹ́ kó jìbìtì nẹ́pà kẹ́ tó sọjí nǹkan àṣeyín o mo ń sọ fún yín nǹkan àṣeyín Nàìjíríà à ń bẹ gbogbo world kọ́ ẹ̀pù wa kò sẹ́ni tó lè ẹ̀pù wa àfi kọ́ tún máa ní wa lára ẹ̀yin tẹ́ wá jẹ́ òbí wa tẹ́ jẹ́ bàbá wa tẹ́ jẹ́ màmá wa ọkàn yóò ní balẹ̀ o gbogbo owó tẹ́ ní ẹni jèrè ẹ o ẹni jèrè àwọn ọmọ yín o. lẹ ti rí yìí o ó tọ́ọ̀ṣì mi ara mi bù máa ṣọ àmọ́ ọ̀dẹ̀ máa já àmọ́ ọ̀dẹ̀ máa já gbìgbìgbì àmọ́ ọ̀dẹ̀ máa já àmọ́ ọ̀dẹ̀ máa já gbàgbàgbà bàmí amọ̀dẹ the same amọ̀dẹ máa já tí bàmí kó àwọn tí wọ́n máa ń kì tó ti ń gbọ́ tipẹ́tipẹ́ bàmí sì ń dùn bàmí amọ̀dẹ wọ́n sì ń dùn bàbá ẹ bú sígbe that thing touch you o kai I see am for your face bàmí that thing touch you ogún méjì ẹwà méjì everything fún yín bàmí mo dẹ̀ wá lẹ́ẹ̀kì àwọn ohun tẹ́ fi sílẹ̀ yẹn o ẹni tó bá ti lé gbogbo àwa Nigerians in diaspora tó lé wa padà sí Nàìjíríà kí Nigeria government kó máa get ready torí kò ní nice bàbá Tinubu ohun yẹn nìyẹn gbogbo àwọn tẹ́ ẹ fa Lagos State lé lọ́wọ́ tẹ́ ẹ fa lẹ̀ Yorùbá lé lọ́wọ́ ẹgbẹ́ yín ò sí lé o ẹ lọ ṣe president wa l'Abuja o kán máa tukọ̀ ilẹ̀ Yorùbá o àgàgà Lagos State oppressor ni wọ́n bàbá Tinubu lédè Igbo's voice President Bola Ahmed Tinubu ṣe ti ń gbọ́ nǹkan tí bàbá Amọ̀dẹ̀májà sọ nísìn tí wọ́n bá fi lè dá gbogbo Nigerians in diaspora padà sílé Nigeria government ṣé mi yín gbé ṣá akọni ká béèrè ní ṣé ẹ̀mí yín gbé torí everybody wọ òkọkú mọ́ tẹ́ bá mọ bó ṣe ń lọ ní UK nsìn ó ti gbẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀jí gégé bẹ́ẹ̀ ni ẹja sáré débẹ̀ my beautiful sister Kemi Badenoch ó ní Kemi Badenoch vows to remove 150,000 migrants annually from the UK. Kemi Badenoch well done. Kemi Badenoch has promised a US-style immigration crackdown, threatening to deport 150,000 migrants from the UK annually. Ẹ wá gbọ́ nǹkan tí Kemi Badenoch sọ fún gbogbo wa. Ó ní they don't belong here. They are committing crimes. They are hurting people. I'm tired of us asking irrelevant questions about where they should go. They will go back to where they came from, she added. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Nǹkan tí bàbá tèmi bàmí Amọ̀dẹ̀májà gbìgbìgbì tó bá ń gbọ́ Amọ̀dẹ̀májà mú ṣáì kan nílùú UK kan mú ṣáì kan àwọn tí mú ṣe àwọn tó ní mú ṣe àjínà bàmí Amọ̀dẹ̀ àwọn tó ní mú ṣe àná dòrú bàmí mú ṣáì nílùú UK tó bá dé UK tó ti gbọ́ nípa mú ṣáì àbí kó lọ ṣàló ń bẹ̀ kó lọ ṣe kí ní bẹ̀ Ọlọ́run ò tí wọ UK bàmí bú sígbe ká lè mọ bó ṣe ń lo bàmí bú sákù nǹkan tó bá mú odidi géńdé Ọlọ́run lẹ́nu ọjọ́ mẹ́ta ni bàbá mi celebrate 68th birthday wọn happy belated birthday bàmí ẹ̀pẹ́ bíi ti Mètúsẹ́là ogójì mẹ́wàá méjì mo kó gbogbo ẹ̀ mo kó fún yín mo káwọ́ sókè bàmí Amọ̀dẹ̀ mo gbà fún yín bàbá bàbá fohùn lẹ̀ that it touch me o it no touch you it touch me kó tó bá lè mú irú àwọn bàbá báyìí tí wọ́n tó sunkún tán mind lójú kámẹ́rà ó ti di
wọ́n ní mẹ́wàá dẹ̀ ìṣẹ̀lẹ̀ nílùú UK lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ immigration. Kẹ́mi Badenoch ṣáà ń fìtínà ẹ̀mí gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ní pẹ́sẹ̀ ẹ máa padà sí Nàìjíríà ni. But hey, sister Kẹ́mi Badenoch, calm down o. Be calming down na my sister. Wetin happen gangan? Now wetin be the problem now? You think say this thing wey you dey do now, e go make the UK, the Britico people, the original Britico people, the Oyibo, they go come fall in love with you, die, abi? Kẹ́mi Badenoch, I go still tell you one thing. You no know say that Nigeria na Britico dey suck am. Now everything for Nigeria, na that your Britico wey you carry put for head like gala dey hawk am. Na we dem dey take breathe. Now without Nigeria, e be like say Kẹ́mi Badenoch, you want me we yan woman ya je ka son ko ti ke ya ka son. Kẹ́mi Badenoch, without Nigeria, British is ó ti kú, okay. Kò sí nǹkankan. Ó dẹ̀ pé o mọ bóyá ń lọ, Kẹ́mi. Be calming down. I mean, I like you as my sister o. But be calming down o. Ṣé Nigeria wá rẹ́rìn ni? Easy ni wọ́n náà sá kúrò ńbẹ̀ ni. Àbí kí ló ń ṣe bèbí yìí now? Ṣé Nigeria okay wọ́n bí ẹ sí UK, wọ́n gbé ẹ lọ́lé o tún padà wá. Tí wọ́n bá bí ẹ sí UK, tó bá jẹ́ Nigeria ló dàgbà sí Kẹ́mi Badenoch, I can bet my life with it. Wá ti kúrò Nigeria wá sá wá sí UK àbí any part of the country ní diaspora. That you have an opportunity does not mean pé kó máa fìtínà àwọn èèyàn tó kù náà. Má ṣì mí gbọ́, mi ò sọ wípé àwọn kan ò sí láàrin wa tí wọ́n ṣe rádaràda, but má fi ojú gbogbo yẹn wo everybody. Kẹ́mi Badenoch, you yourself, ìwọ mọ̀ bí ogun wàhálà ṣe pọ̀ nínú Nàìjíríà. How come tó jẹ́ pé ìwọ yẹn ló ń wá ọ̀nà tó fẹ́ fi deport gbogbo àwọn èèyàn lọ sínú Nàìjíríà? Ìwọ dẹ̀ ń vow pé wò padà sí Nàìjíríà mọ́. Why are you this wicked? Lórí ipò jẹ́ leader nínú torí àbí kí ló pé conservative ló fẹ́ para ẹkú sí. Kẹ́mi Badenoch, I will tell you one thing. Remember, nǹkan tó ń tọ́ lọ́dún eégún o, àwọn kan ti wà ń bẹ̀ lánàá. Tí wọ́n bá kúrò, kò lè kàn ìwọ. Ó ti di dandan ìwọ náà máa ṣe gba títí ẹ. Wá kúrò, ẹlòmíì á take over. Kẹ́mi Badenoch, ìgbà tó bá kúrò ló máa rí repercussion many things tó ṣe. Ó ṣe gbogbo everything láti lè jẹ́. You want to become a prime minister, abi? O fẹ́ kí àwọn Britico kí wọ́n máa love ẹ kó máa sọ wípé you are uniquely unique, you are different from us, abi? My dear, kó lọ change ẹ̀jẹ̀ tó wà lára ẹ, kó mú skin ẹ, kó peel ẹ dànù, kó ṣe anything, kó dàbí kó fẹ́ copy bí ti Michael Jackson, kó wá look Britico látòkè désàlẹ̀. Still, o lè become a Britico. That is one thing tí mo fẹ́ kó dì mọ́wọ́ láé àti láéláé. Gbogbo nǹkan tó ń ṣe nísìnyí á padà lẹ́yìn fún ẹ. Mo ti sọ nígbà kan rí ọ̀pọ̀lọpọ̀ wá àwọn conservative member wọ́n wá protest wọ́n ṣe oríṣiríṣi, kò sí wàhálà. Ní ìgbà tó bá délẹ̀ tán wàá rí pé kò sí member kankan tó máa wá bá tá yọjú sí ìgbà yẹn. Ojú ẹ̀ á bó, ẹ deport gbogbo wọn kẹ́kọ̀ọ́ wọn lọ sí Nàìjíríà. Bóyá wọ́n sọ fún yín wípé without Nigeria Britico lè breathe. Continue. Bàbá Amọ́dẹ́májá, Ọlọ́run á gbà wá lọ́wọ́ ẹ o. A ti wà nínú kinní yẹn nìyẹn o. Ibi tá bá máa dojú kíní yẹn kò ní kẹ́ jẹ́ kí gbogbo wa ká jọ mọ̀, gbogbo wa tá wà in diaspora. Ṣé you see the reason why people like me tá máa hammer tá máa ní follow bí yín sílẹ̀ ẹ máa bọ̀ nílé ẹ̀yin tẹ́ wà nílé gan ẹ̀ ń wá bẹ́ ṣe fẹ́ sá kúrò. Ìlú òyìnbó tá wà ní sí ìlú òyìnbó ìkẹyìn ni kò dàbí ti tẹ́lẹ̀ mọ́. Ask anybody. Wá ṣiṣẹ́ mẹ́ta mẹ́rin kò tí ì meet ẹ̀. Kọ́mọ̀ tí sọ pé kíní tẹ́ bá wá rẹ́ anybody tó fún yín ní little thing tó bá send ẹ̀ sílé ẹ̀ tún máa sọ̀rọ̀ pé ó kéré jù ó ṣe kíní kan jù. Ǹjẹ́ tí ẹ ever bother báyẹn wọ́n jẹun àbẹ́yìn ọmọ pé wọ́n á ṣiṣẹ́ à lọ ra oúnjẹ bí wọ́n ṣe ń ra oúnjẹ bẹ́yìn náà ṣe ń ra oúnjẹ ni. Gbogbo all over the world after the COVID-19 ni gbogbo nǹkan ti wọ́n ó skyrocket ni. Things are not the same anymore. Ẹ jẹ́ ká jọ gbà fúnra wa, ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká wá ọ̀nà àbáyọ fún ọ̀rọ̀ ara wa. Tèmi nìyẹn. Orúkọ tèmi ò yípadà, Ìyèdára Kowé ni mò ń jẹ́. Bá mi share ètò yìí kó kan everybody lára. Má gbàgbé láti drop comment ẹ̀. Bye for now.